ẹ̀lú ló lárùn ẹ̀tù ló níbọn kété ló lómi. Ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀. Ààrẹ Laji Abbas ló nìyẹn. Káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó báwo ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilẹ̀ tó kọ òkú iṣẹ́. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kínní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Laji Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ 5 tí a tún fi fún ẹ. Òǹpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ olùkọ́ máa jíṣẹ́ rẹ̀ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làádùn. Àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà. Gbogbo yín la kí Òǹpìtàn àgbáyé. Gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn só ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn ń wojú rí lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là ó yá wa tó fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àhóyè ìtàn yàtọ̀ sáròsọ o. Òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o. Ẹ̀pọ̀ mọ olóngìn ní kódà tí ẹ̀ kárí. Ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́. Olùkọ́ àgbà Laji Abbas Ààrẹ Òpìtàn kárí ayé. Ikú kì í pẹ́ ta lójú ìran kínní kan ò ní ṣe ẹ́. Mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi ẹ sì ti lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ òun mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yà látìlẹ́yìn mi káàkiri ti ìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹni tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn tẹ́ ẹ̀ ní tán, ẹ̀yin ni àṣà tẹ́ ẹ̀ ní sá, ẹ̀yin lẹ́ ń dá aṣọ wa pé bò ní ìtàn àwọn bàbá wa ohun àjogúnbá àwọn bàbá wa bò ní òsì ní wọ́ọ̀kùn lójú ayé wa. Mo dúpẹ́ o mo máa lè rí. Ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò yín ètò wa Ìtàn Yorùbá. Ìtàn Yorùbá ni ètò kan tá a gbé kalẹ̀ tó ní abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Rí abala àkọ́kọ́ náà ní abala àmọ̀dájú níbi tá a ti máa ń sọ fún wa nípa àṣìwé ọ̀rọ̀ tàbá síwé ọ̀rọ̀ tàbá sì pa òwe tàbí àwọn nǹkan àmì ńláńlá ní ilẹ̀ Yorùbá. Wá rí abala ẹlẹ́ẹ̀kejì ní abala ìwádìí ìjìnlẹ̀ níbi tá a ti máa ń sọ fún àwọn ìtàn tó jẹ́ ojúlówó tí kì í ṣe àlọ́ tàbí àròsọ tàbí àpẹpa bí ìtàn ti wá tá a sì gbàyẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́. Ìdí náà rèé tí bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tẹ́lẹ̀ fún wa ní oyè Ààrẹ Òpìtàn tí àwọn àjọ tó ga ní àgbáyé pẹ̀lú ìbáṣepọ̀ United Nations àti UNESCO tí a sì tó fi fún wa ní àmì ẹ̀yẹ eléyìí tó ga tàbá sọ nípa àwọn òpìtàn ti àsìkò yìí. Ìdí wá ní tó ṣe wípé akẹyọ lọ́yọ̀ọ́ tàbí fún wa ní oyè oníbodè ilẹ̀ Yorùbá. Èmi náà kọ́ Ọlọ́run ọba oníbodè yín dé o mo tó di gúnlẹ̀ sórí ètò lálẹ́ yìí.
ẹja gbọ́ra wa o, ẹja wa gbọ́ra wa, ẹja tó wá gbọ́ ìtàn. Tí a bá gbàgbé, a ti ṣe apá kìíní ibi tá a ti ń bá a bọ̀ tá à ń sọ nípa àwọn ọ̀dàlẹ̀, ìgbẹ̀yìn àwọn ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá, eléyìí tá a fi ń fọn rere ìṣọ̀kan Yorùbá, ká sì ṣọ́ra nínú ète àwọn ọ̀tá wa lásìkò tá a wà yìí. Mo ti sọ̀rọ̀ nípa Àfọ̀njá àti bí wọ́n ṣe lo ogun, tí wọ́n lọ sí ogun Ìwéré Ilé, léyìí tó jẹ́ pé ní Ìwéré Ilé ìṣúrú pàdídà ó bẹ̀rẹ̀ sí ní lé ajá. Ẹ jẹ́ ká tó wá ṣàlàyé fún wa. Mo já mọ̀ pé Àfọ̀njá padà sí Ìlọrin lóòótọ́, ó sì kéde òmìnira rẹ̀ pé òun ò sin Aláàfin mọ́, òun ti gbìyẹ́ òun ò sin Aláàfin mọ́ o. Bọ́mọdé bá ń lọ́kọ́, bọ́mọdé bá tó lọ́kọ́ àlọ́kọ́. Kí wá ṣe Àfọ̀njá nìkan, àwọn ọlọ̀tẹ̀ yìí pọ̀, àwọn tó ń jẹ́ ẹmẹ̀wà rẹ̀, nínú wọn Ṣọlágbẹrú ń bẹ nínú wọn. Nínú àwọn ọlọ̀tẹ̀ yìí, bákan náà ni Fágbohùn tí ń bẹ ní Jàbàtà ń bẹ nínú wọn, Ọ̀pẹ̀lẹ̀ ó ń bẹ nínú wọn, Gbògún lòun wà ń tiẹ̀. Bákan náà Adégún Oníkòyí ara wọn ni. Ṣọlágbẹrú wà lókè Ṣúnà létí Ìlọrin tí ń ṣe ọ̀rẹ́ Àfọ̀njá. Bákan náà ni Tóyè jẹ Ọ̀tún Kakanfò ara wọn ni. Àwọn ọlọ̀tẹ̀ pọ̀ lọ́ba wọn tó fi dé àgọ́ Ọ̀já lọ́dọ̀ Àtìbà àti Ọ̀jásẹ̀fọ̀n Fánáṣíná. Gbogbo wọ̀nyí ni wọ́n jọ jẹ́ alábọ̀dé tó ṣe pé wọ́n jọ gbin ìyẹn. Ṣùgbọ́n Àfọ̀njá wá gbégbá ibòmíì táfọ̀njá gbégbá ni wípé ó ní ẹnìkan nílọrin téèyàn ń jẹ́ bí oníjàlábí tí ń ṣiṣẹ́ àáfàá. Wọn a máa bẹ̀ láwọn nǹkan bí àjò bí nǹkan kan, a sì máa ṣe wáàsí níwọ̀nba. Àfọ̀njá pè mọ́ra torí gẹ́gẹ́ bí táwọn àgbàlagbà sọ fún wa ni wípé Álímì fúnra rẹ̀ ó ti pẹ́ nílẹ̀ Yorùbá, ó ti pẹ́, ó sì gbọ́ Yorùbá. Àfọ̀njá pè mọ́ra pé káwọn ọjọ́ máa ṣe. Wọ́n sì kéde gbogbo àwọn ẹrú tó bá ti sá o, tẹ́ ẹ bá ti dé Ìlọrin, ẹ ìṣẹ́rú mọ́ o, ẹ ti di ọmọlẹ́yìn Àfọ̀njá. Álímì bá kó àwọn ọmọ ogun jọ, láwọn ọmọ ogun yìí tí wọ́n sì porúkọ wọn ní jàmá, wọ́n bẹ̀rẹ̀ sí ní bá a lọ. Ṣé ẹ gbàgbé pé Ṣọlágbẹrú òun bẹ lókè Ṣúnà? Ìdí táwọn sì fi fàtì sókè Ṣúnà ni wípé àwọn Yorùbá, àwọn Bàrùbá tó jóníṣòwò àtàwọn tó ti ń gbélẹ̀ Yorùbá, àwọn Tápà, àwọn Bọ̀ọ̀lú, gbogbo wọn àtàwùsá, wọ́n kó ẹ̀sìn wọn jọ, wọ́n gbé sá, wọn ò fẹ́ bá wọn Fúlàní ṣe. Báyìí ni wọ́n ṣe ń lọ tó ṣe wípé gbogbo wọn gbìyẹ́. Àmọ́ òjijì elékú pa Ọ̀pẹ̀lẹ̀, ìletò kékeré ló gbógun lọ tí ọjà sì jẹ́ ń bẹ̀. Ikú Ọ̀pẹ̀lẹ̀, ara àwọn ọ̀dàlẹ̀ lọ̀pẹ̀lẹ̀ wà o. Ó wá fún Àfọ̀njá ní okun àtagbára sí i pé lẹ́yìn Ọ̀pẹ̀lẹ̀ o kò sẹ́ni tó fẹ́ bẹ̀rù mọ́. Ọ̀pẹ̀lẹ̀ fi ọmọ sáyé, Ẹdùn lórúkọ ọmọ tiẹ̀, Ẹdùn lórúkọ ọmọ tí Ọ̀pẹ̀lẹ̀ fi sáyé. Báyìí ni wọ́n ṣe ń bá a bọ̀, À ń pẹ nìkan ní Òjó, ọmọ Basọ̀rún Gáà ni. Ní ìgbà tí wọ́n ń pa Gáà, tí wọ́n ń pa àwọn ọmọ rẹ̀, òun ráyè sá lọ sí ilẹ̀ Ìbàrùbá. Àmọ́ lásìkò tí ọ̀tẹ̀ Aólẹ̀ ṣẹlẹ̀, tọ́rọ̀ Aólẹ̀ lọ, òun padà dé. Ó wá lọ bá Aláàfin bàbá o. Aláàfin tí ń bẹ lórí àpèrè ńgbà náà ni Aláàfin Adébọ̀, àpèjá rẹ̀ ní Adébọ̀wálé. Tẹ́ bá ní Débọ̀, Débọ̀wálé ní jẹ́. Tẹ́ bá ní Adébọ̀wálé. Àwọn ràn yín lọ́wọ́ o
á bá yín ṣẹ́gun ọ̀tá ilé á sì bá yín ṣẹ́gun ọ̀tá òde á bá yín yẹ́rìn Àfọ̀njá. ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tá a gbọ́ ìjà ìgboro ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ léyìí tí Òjó tó bá láàfin pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjòyè àtàwọn ọlọ́tẹ̀ tó kó gbogbo wọn tó pa gbogbo wọn. Òjó yìí ló wá múra pé òun ó lọ gba Ìlọrin padà fún Aláàfin. Àfọ̀njá ń bẹ láyé ńgbà náà o, Àfọ̀njá ń bẹ láyé o, ó gbógun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ̀lé. nínú àwọn tó tẹ̀lé ńjọ́ náà lára àwọn ọlọ̀tẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ Àfọ̀njá ní sọ̀rọ̀ Òjó náà ni Adégún ọba Oníkòyí. wọ́n wá ń lọ o, wọ́n ń lọ o, wọ́n ń lọ o, wọ́n ń lọ o. ọwọ́ àbùṣe sà Oníkòyí wá ń fura wípé Òjó yìí tọ́ba mọ̀ lẹ́yìn Àfọ̀njá tán lára àwọn ọlọ̀tẹ̀lẹ̀mí náà mọ̀ wá yọ mọ̀ kàsẹ́mi náà. báyìí ló ṣe ránṣẹ́ abẹ́nú lọ bá Àfọ̀njá fọkànbalẹ̀ o, níjó ogun bá le ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ ẹrù ọfà ọmọ àgbọ̀n tí ò ní kúsá àásà ńjọ́ náà. ogun le Òjó fẹ́ kó lọrin. báyìí ni Oníkòyí ṣe ju ọwọ́ lẹ̀ tó sì kó ogun rẹ̀ kúò tógun yí mọ́ Òjó lọ́wọ́. ṣùgbọ́n jagunjagun lòjó àti àwọn ogun bàbá tó kó wá wọ́n ráyè láti dóòlà Òjó. báyìí ni Òjó ṣe sá o tó sì gbalẹ̀ bàbá lọ títí di òní. Adégún Oníkòyí ọ̀dàlẹ̀ baba ńlá rẹ̀ ẹ máa dé o, ó ti dalẹ̀ lákọ̀ọ́kọ́ o, wọ́n ti jọ gbìyẹ́ o, ẹ máa dé o. Àfọ̀njá wá ń kó àwọn jàmọ́ rẹ̀ jọ o, kò sì sí nǹkan míì tó ń torí ẹ̀ kó wọn jọ ẹni wípé òun fẹ́ fi di ìlú olómìnira. Àfọ̀njá ti gbàgbé wípé ọmọdé bùrókò ó bojú wẹ̀yìn, ó mà ṣe o. Àfọ̀njá ń ọfọkànbalẹ̀ lórí ogun àwọn Fúlàní tí Álímì bá kó jọ. ẹnìkan wá ń bẹ o ní ìlú Jàbàtà, alágbára ni tó sì mọ fá yanrán Fágbohùn là ń pè é. ìlò ń bá ń dífọ́ ọrọ̀ ọrùn rẹ̀ níjọ́ kan o ló bá kó ikin tó dá wà. èyí tí ń jáde lójú kin ọ̀rọ̀ Àfọ̀njá ní jáde. ó gbé òwò ẹ̀yìn wò bájà Aare ọba àpẹkún ló bá ránṣẹ́ lọ bá Àfọ̀njá. Àfọ̀njá o, Ifá ní ń kí ọ o, Ifá ní ń ṣe ọ́ ní pẹ̀lẹ́ o. Àfọ̀njá, àwọn Fúlàní tó ń kó kì ẹ ti gbalẹ̀ ìgbómìnà lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ tí Òjó rí bó ṣe rí. àwọn Fúlàní lábẹ́ Àfọ̀njá ilẹ̀ kínní ni wọ́n tó dojúkọ, wọ́n bá tó dojúkọ ilẹ̀ Ìrẹsà. wọ́n dojúkọ Ìrẹsà, Ìrẹsà adúmbẹ, Ìrẹsà apámbẹ. Fágbohùn ní Ifá ní kí n kí ọ o, kí n ṣe ọ́ ní pẹ̀lẹ́ o. Àfọ̀njá ṣọ́ra o, ó gbé òwò ẹ̀yìn wò bájà Aare ọba àpákún. àwọn tó gbẹ̀mí lè yìí wọ́n fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ni tí Ifá ń sọ o, yóò sì lẹ́yìn o bí òkú ìyá jọjọ. Fágbohùn baálẹ̀ Jàbàtà ọ̀nàṣẹ́ sí Àfọ̀njá bẹ́ẹ̀. kàkà káfọ̀njá gbàmọ̀ràn àwọn Fúlàní tí ń bẹ nílọrin. Álímì tó kó sí lórí pé mọ́ dá wọn lóhùn Àfọ̀njá, ìwọ mọ́ dá wọn lóhùn, wọ́n bínú rẹ ní, ọlá rẹ ti pọ̀, ogún rẹ ti pọ̀. irú tẹ́yìn náà ń sọ lónìí, wọ́n bínú Ìlọrin. Mùsùlùmí tí ń bẹ ní ìlú Ìbàdàn ó ju gbogbo population Ìlọrin lọ. gbogbo population Ìlọrin díẹ̀ 30,000 lẹ fi lé ní 1 million nílọrin gangan. Ìbàdàn 3.7 million ní Ìbàdàn.
3.7 million kí la fẹ́ máa ọlọ́run lè jẹ́ yẹ̀yẹ́ ọ̀pá mi kí la fẹ́ máa bínú sí mùsùlùmí tí ń bẹ ń bàdàn ju tìlọrin lọ mùsùlùmí ìjọba ìbílẹ̀ kan péré lẹ́kọ̀ọ́ ó ju gbogbo Kwara State lọ ṣùgbọ́n ìjẹ́ bá ń gbé fún yín bí Saudi ṣe kàǹkà tí Saudi ibi tẹ́ ti mẹ́sì wá mùsùlùmí Nàìjíríà ju ti Saudi lọ Saudi Arabia mùsùlùmí Nàìjíríà ju ti wọn lọ kájẹ̀ tó wá sọ Indonesia. Wọ́n bá Álímì bá ní Àfọ̀njá wọn bínú rẹ ní wọ́n rí pọ́lá rẹ ti ń pọ̀ wọ́n wá ń bínú. Sulaiman Rasheed kìí ṣe dandan kẹ́ ẹ wá sórí ìkànnì Ìtàn Yorùbá àwọn ọmọ Yorùbá ojúlówó ọmọ Yorùbá là ń ṣe ètò yìí fún torí táwọn èèyàn wá bá bẹ̀rẹ̀ sí ní bóyí ní ìsìn Sulaiman Rasheed àpè ẹ̀yin Fúlàní gbábílà ńlá àpè yín bí Yorùbá la pè. Báyìí ni Àfọ̀njá ò sí gbọ́ kìlọ̀ o tí Álímì sì ń sọ fún yín pé wọ́n ń bínú ògo rẹ̀ ni. Kàkà káfọ̀njá gbọ́ kìlọ̀ Àfọ̀njá bá pe ìpàdé ọ̀tẹ̀ ìpàdé àbòsí ìpàdé rìkísí ìpàdé rìgímọ̀ ìpè o òun nípàdé kan tóun fẹ́ ṣe o gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lábẹ́ mi àtẹ̀yin tẹ́ ẹ gbà fún mi mo fẹ́ bá yín nípàdé. Fágbòun wà lára àwọn tó gbẹ́wù gánrùn ní ló bá fẹ́ máa lọ ilẹ̀ bá ránṣẹ́ sí Fágbòun sọ́ọ̀mù pé nítorí rẹ̀ l'Àfọ̀njá fi pèpàdé ọ̀tẹ̀ ìbí wo ni fáàrẹ́ ríran ìwọ ni fáàrẹ́ rínú. Báyìí ni Fágbòun ṣe padà tó sì jókòó ó sì ẹjá jọ máa wò ó kúregbé kò jìnnà púpọ̀ kójú Àfọ̀njá tó là eégún jáde ẹlẹ́yà jáde eégún ni ẹlẹ́yà pé òun rí eléégún ẹgbẹ́ òun làwọn Fúlàní bá mú eégún wọ́n bá lu eégún ló bá di wàhálà ó bá di ọ̀dọ̀ Àfọ̀njá. Àfọ̀njá ní ẹ lu eégún nílẹ̀ Yorùbá ẹ lọ kó wọn wá nígbà wọn dé. Ìwọ kò lè bá wa sọ̀rọ̀ bàbá tiwa ni ó lè bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tá a gbọ́ àwọn àgbájọ wa pé Álímì gan ti kú lásìkò yìí Abdulsalami ọmọ rẹ̀ ìlórólé rẹ̀ gẹ́gẹ́ bí àlééfà rẹ̀ àrólé rẹ̀ kan sọ pé Abdulsalami ló lè bá wa sọ̀rọ̀ o. Ojú Àfọ̀njá wa là Abdulsalami sì ti ń pa ète pèrò ẹ̀yin lẹ́ ń béèrè tá a sì mọ sọ àwọn Fúlàní lábẹ́ Abdulsalami wọ́n ti pa Ìgbẹ̀hin àbúrò Àfọ̀njá àti Lásípa olórí ogun Àfọ̀njá léyìí tó ṣe pé wọ́n ti fi májèlé pa wọ́n àwọn méjèèjì sì lágbára wọ́n sì ní ètò ogun púpọ̀ ìlú sì gba tiwọn. Wọ́n ti pa àwọn eléyìí pé táfọ̀njá bá fẹ́ jà kò ní lè rí àwọn onírànlọ́wọ́ nígbà ojú Àfọ̀njá là tán torí pé àwọn Fúlàní ti ń pète Abdulsalami fẹ́ gba ilé bàbá òun lọ́wọ́ òun kí láàṣẹ o ọ̀ránṣẹ́ lọ bóníkòyí Adégún Oníkòyí gbà mí o. Ìgbà tó ń lọ àwọn Fúlàní ti mọ tí ó ṣẹlẹ̀ wípé tí ogun Yorùbá bá fi lè wọ Ìlọrin àti Abdulsalami o àti Sítà o gbogbo wọn ikú lèrè ẹ̀ṣẹ̀ torí wọ́n ti kọ ọ̀rọ̀ sí odidi Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́nu. Pápápá Abdulsalami ti gba ogun ńlá jọ èyí tó kù tá a ṣe ìwọ bí gọ́rẹ̀
wá bá ń lọ bá ọ̀rẹ́ mi o lẹ́yìn ìlú Ṣọlágbẹrú lókè ṣúnà gbogbo àwọn ọmọ ogun tí ń bẹ̀ ń bẹ̀ náà kó wọn bọ̀ ẹ wá fi dáàbò bò mí kó ní kò yóò tó dé. lọ́gọ́ rẹ̀ dókè ṣúnà lóòótọ́ ṣùgbọ́n tá a gbọ́ ni wípé Ṣọlágbẹrú ní bá ọgọ́ rẹ̀ jókòó mẹ́rin ìbá wíwú kọ̀gbọ́ wọ́n tún dáfá fún un ó ní ó ń pe fálékè ọwọ́ àwọn yànyànyàn ó ní irọ́ ní fáńpá jókòó àmọ́ Ṣọlágbẹrú náà pàpà wá fìkà àbámọ̀ hánu torí wípé àwọn Fúlàní ti mú sí Ṣọlágbẹrú lórí pé kèfèrí ni Àfọ̀njá o sọmọ pé àwa àti ìwọ mùsùlùmí ni àwa kèfèrí ni àwọn ń bá jà. Àfọ̀njá òró nírànlọ́wọ́ gbogbo àwọn ìdílé alágbára tí ń bẹ nílọrin wọ́n ti mú sí gbogbo wọn lórí wọ́n fi Àfọ̀njá nìkan lẹ̀ Àfọ̀njá jà pẹ̀lú àwọn tó dúró tì pé baba àjọ gbógun lọ ni. báyìí ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ń ṣòfò tí Àfọ̀njá fi kú lójú ogun wọ́n ta lọ́fà Àfọ̀njá gba ọfà púpọ̀ orí ìdúró ni Àfọ̀njá kú sí ẹ̀rù ń ba àwọn Fúlàní láti súnmọ́ àtàwọn gàǹbàrí tọ́nà Fúlàní lọ́wọ́ ọmọ ṣe o Àfọ̀njá kú o wọ́n gé orí Àfọ̀njá tẹ́ ẹ bá ti wọ ààfin Emir Ìlọrin ibi tí wọ́n rí orí Àfọ̀njá mọ́nù ibẹ̀ wọ́n sì gbélù létí wọ́n máa ń lù wọ́n ti dá a dúró tẹ́lẹ̀ nígbà Emir ilé tí ń bẹ́ńbẹ̀ ló tún bẹ̀rẹ̀ wàhálà ń padà wọ́n dáná sun òkú Àfọ̀njá òkùtù Àfọ̀njá wọ́n dáná sun wọ́n wó wọ́n sọná sí ilé Àfọ̀njá àmọ́ Abdulsalami mọ̀ pé ṣòkòtò ọ̀sọ̀ ìdí òun lọ́ba ní èdè àìyedè níṣẹ́ rí pé mi ò lọ́wọ́ sí o ní wọ́n á kọ́ ilé Àfọ̀njá padà torí wọ́n mọ̀ ní pé láì ṣe pé àwọn rí nǹkan ti ọ̀ràn mọ́ àbí kí wọ́n máa wò ó. báyìí ni Àfọ̀njá ọ̀dàlẹ̀ bọ́lẹ̀ kú tó kó Fúlàní wọlé Yorùbá ṣe bógun lọ tó ṣe pé èké ní ń pẹrú èpè ní ń polè ilẹ̀ dídà ní ń pa ọ̀rẹ́ alájọbí ní ń pa iye kan abínibí tí ń ṣekú pani ìpè ó lẹ̀ṣẹ̀ lórí Àfọ̀njá o Àfọ̀njá kú o ọ̀pẹ̀lẹ̀ ti lọ ẹ̀já wa bọ́ sọ́dọ̀ Chief Ṣọlágbẹrú lókè ṣúnà Ṣọlágbẹrú ní baálẹ̀ kú ọ́ ìletò kan ní kú ọ́ àmọ́ ńgbà tó jó Ṣọlágbẹrú kó àwọn èèyàn kí ló sì fa wàhálà kú ọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kún ó káwé èèyàn rẹ̀ ó lọ sọ́dọ̀ Àfọ̀njá nílọrin ọ̀rẹ́ rẹ̀ wọ́n sì tú ilẹ̀ fún un àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n láwọn ò lè bá àwọn tí èsè mùsùlùmí àwọn ò lè bá wọn dúró kíjọ ọmọ bá a máa ṣẹlẹ̀ Àfọ̀njá ni ẹ máa lọ sẹ́yìn odi ìlú ibi rẹ̀ là ń pè lókè ṣúnà. Ṣọlágbẹrú yìí irọ́ lòun àti Àfọ̀njá àti àáfàá Álímì àmọ́ gbogbo ìgbà tọ́rọ̀ ń ṣẹlẹ̀ ibi tóun wà ó ti bọ́ sẹ́yìn odi ìlú Ṣọlágbẹrú wà nínú ìlú Ìlọrin gangan ni ó ní ọba jẹ́ olórí apẹ́tẹ̀sí wọn fẹ́ fi ṣe torí ẹ̀yin tẹ̀ ń pariwo ilé ẹ̀fà Álímì ilé ẹ̀fà Álímì ìjọ làáfà Álímì wọ̀lú ìjọ làáfà Álímì wọ̀lú àwọn tó ti ṣe ìsìláàmù ṣáájú nílọrin lára àwọn Ṣọlágbẹrú wà tí gbogbo àkọọ́lẹ̀ sì já mọ̀ yìí pé Álímì ọba ń bẹ̀ ni àmọ́ kí ló gbẹ̀yìn Ṣọlágbẹrú nígbà wàhálà pọ̀ á gba Ìlọrin padà lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n pa Àfọ̀njá ẹni tí ń jẹ́ Ọ̀tún Kakanfò Àfọ̀njá iná ẹ̀ ni Tóyèjẹ Àkànní Alébíoṣù baálé Ògbómọ̀ṣọ́ agbẹ́kúò lọ́tún Aláàfin
Adébọ̀wálé ó sọ di kàkàǹfò. Ìwọ kàkàǹfò, ohun àkọ́kọ́ ìwọ náà ló kú súnmọ́ Ìlọrin lápá abẹ́hùn. Bá wa gba Ìlọrin o kó o sì láwọn Fúlàní dànù. Yorùbá gbá ogún ńlá jọ, ṣùgbọ́n àánú ṣe ni wípé Chief Ṣọlágbẹrú baálẹ̀ kú ọjọ́ sí tó ti di baálẹ̀ òkè ṣúnà làbábá o tó ti di ọ̀rẹ́ Fúlàní Ìlọrin ní bá ń jà lábẹ́ àsíá Ìlọrin. Ogun ìrọ́pá fún tóyè jẹ ọjà ńlá jẹ ìran Yorùbá torí wípé kí ni àwọn alábọ̀dé ọmọ Yorùbá tí ń bẹ nílọrin àtàwọn Ṣọlágbẹrú. Àwọn alágbára pọ̀ nílẹ̀ Yorùbá àmọ́ kò sí ìṣọ̀kan láàrin wọn nígbà náà. Lára àwọn alágbára tí ń bẹ nílẹ̀ Yorùbá ṣé wọ́n ń fúláàgì wa ní àbí nẹ́tíwọ̀kì o àbí nẹ́tíwọ̀kì o flagging or network ẹja àmọ̀ tẹ́ bá ń ṣe ń bẹ̀ o ẹjẹ́ ń wọlé ìwò ń gbà wọn ẹjẹ́ ń wọlé ìwò abalẹ̀ rí ilé ìlú ń gbà wọn oríṣiríṣi ọbẹ̀ oríṣiríṣi láàmú rí ní lọ́wọ́ àwọn ọ̀tá àlọ́síwájú. Flagging ni àbí network. A rí i pé wọ́n ń fúláàgì wa ni àwọn tó ti wà live pẹ̀lú wa ti lé ní 400 wọ́n ti fúláàgì ẹ̀ sílẹ̀ a ti wà ní 173. Ẹ̀yin Yorùbá ojúlówó ọmọ Yorùbá tó ń bẹ lórí ètò ó yá ẹ máa da love ẹ máa da like ẹ sì máa share rẹ̀. Àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ti wá ó ti ń já wọn jẹ o wọ́n ti dé ẹ máa da love bọ̀ ẹ sì máa da like bò ẹ sì máa bá wa share ètò yìí àtúntò ń lọ òkè padà ó ti wọ 258 àwọn ètò ti lé 400. 250 267. gbọ́dọ̀ pa àrùntárùn gbọ́dọ̀ ṣe òkòtòkò gbọ́dọ̀ ṣe bàbá yìí ọmọ àkóbálẹ ọmọ àdábá òde àdábálẹ ọmọ àkóbá òde àtàndá ojúpọn kókó má fọ òrẹ́ni bájà ọmọ ògiri kọ̀rọ̀kọ̀rọ̀ àgbàrá òjò tí bàdìjà tí gbòde bá bẹ̀rẹ̀ ní ọwọ́ ẹni. àtàndá àbí Ọ̀yọ́ ọmọ máa bí ọdún tóbi mọ mẹ́ta ọ̀hún ti ìjọba àtìkọ ọba ládìgbòlú ọba adéyẹmí ọba àtàndá lóbi ìkẹta bàbá tóbi láìwọlá àtàndá tó sọba. wọ́n fúláàgì wa dáa ní tẹ́lẹ̀ ẹ má bínú ẹ̀yin yẹn tẹ́ bá tó ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa. aláàfin òní bí wọn ká máa wá ọlọ́lá kiri ọmọ Ọ̀yọ́ òfin yàn kán lọ rẹ sátìgbà àtìgbà ló ń gbòbòdè Ọ̀yọ́ jẹ àjíṣe bí Ọ̀yọ́ làárí ìran bàbá yìí ẹsẹ̀ bí bàbá ẹni kọ̀ọ̀kan àtọ̀dálà láàárín Ọ̀yọ́ jẹ́ owó. Kí ló wá gbẹ̀yìn Ṣọlágbẹrú fún rẹ̀? Lára àwọn ọ̀dàlẹ̀ ní Ṣọlágbẹrú wà. Ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá ọ̀dàlẹ̀ alálẹ̀ ilẹ̀ Yorùbá ó ti gbàgbé pé èké ní ń pẹrú èpè ní ń polè ilẹ̀ dídà ní ń pa ọ̀rẹ́. Alájọbíjà ó jèpè lọ o. Lẹ́yìn ìgbà tí
nǹkan rọ́pá fún Yorùbá tán ó wá di pé láàrin àwọn ọlọ̀tẹ̀ òǹkàlùkù bẹ̀rẹ̀ sí ní kílèmù seniority. Oníkòyí lòun èé ṣẹgbẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ torí pé òun àti bàbá rẹ̀ Olúgbọ́n làwọn jọ pààlà. Torí náà ìwọ Ṣọ̀ún abẹ́ mi lọ wà o. Ṣọ̀ún ní nígbà wo sígbà wo òun ti wà lábẹ́ Aláàfin Ọ̀yọ́ o, Ààrẹ Ọ̀nà Kakanfò lòun. Báyìí ni ọba Oníkòyí Adégún lorúkọ tiẹ̀ ó wá ránṣẹ́ pé Ẹdun ọmọ Ọ̀pẹ̀lẹ̀ ẹjọ́sí tó kú. Ọ̀rẹ́ Àfọ̀njá, Ẹdun o, ìwọ ni ó wá jẹ Kakanfò. Báyìí ni Oníkòyí ṣe fi Ẹdun jẹ Kakanfò nígbà tí Aláàfin Adébọ̀wálé ti fi Tóyèjì Àkànní Alébíoṣù jẹ Kakanfò. Ìdínú tèmi Ààrẹ Òpìtàn máa sọ pé àti ìjẹ Kakanfò 15 Kakanfò 14 ni. Ẹdun tẹ ẹ mọ́ kà má Aláàfin kọ́ ló fi jẹ́ o, Oníkòyí ló fi jẹ́. Tẹ mọ́ kà má wọn Kakanfò. Bí wàhálà ṣe bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ nu. Èyí tá a wá wípé inú bí Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyèjì Àkànní Alébíoṣù wípé ìwọ̀sí ńlá. Aláàfin fi mí jẹ Kakanfò, wọ́n náà tó yan Kakanfò ló bá di ogun. Nígbà tí Tóyèjì ó wá lógun ó wá ránṣẹ́ lọ bá Ṣọlágbẹrú, ọ̀nkú ẹ wá ràn mí lọ́wọ́ lórí ọba Adégún Oníkòyí. Nígbà tóun náà wá ń bọ̀, Ṣọlágbẹrú òun lọ bá Emir Abdulsalami pé ìwọ o, a fẹ́ lo ogun ẹ̀kọ́ ọmọ ogun fún wa o, torí ogun ńlá ni o. Oníkòyí èso ogun ọmọ kékeré nú ogun. Ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ àgbọ̀n tí ò rí kúsá ìní bá kó ogun fún wọn rẹpẹtẹ. Ogun Ìlọrin lábẹ́ Ṣọlágbẹrú àti ogun Ògbómọ̀ṣọ́ lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyèjì Àkànní Alébíoṣù wọ́n bá lọ dúró ti Ìkòyí. Ìkòyí tí mò ń sọ yìí, Ìkòyí ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Ìkòyí ilé. Ẹ bá ti dé Ògbómọ̀ṣọ́ ẹ sọ pé ìlú Ìkòyí lẹ̀ ń lọ, kìí ṣe ti Ìkòyí ìpínlẹ̀ Ọ̀ṣun, kìí ṣe tèkó o. Lógun bá dúró ti Ìkòyí lọ́rùn lọ́jà bá fẹ́ kó. Ṣùgbọ́n ogun Fúlàní ti tú ìlú Ọ̀fà. Ojú Ọ̀fà winá, Ọ̀fà fojú winá nǹkan lọ́wọ́ Fúlàní. Ọlọ́run ló sọ pé fọ́ọ̀mù jọ́fà Fúlàní òru dáadáa ro ìlú Ọ̀fà. Fúlàní òru dáadáa ro débi pé gbàkan tiẹ̀ ń bẹ tí gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ gómìnà gbogbo wọn tí wọ́n bá ń lọ sípàdé ẹ̀rọ pé àárín gbogbo àríwá wọn pé wọn sí tó bá fẹ́ lọ sípàdé ṣé Kàdúná kọ́ wọn ti ń sípàdé ńpa náà ni. Wọ́n bá máa wé láwàní lọ, Ọlọ́fà nìkan ní máa dádé lọ. Ìkan náà àwọn bàbá wa lọ́ba ní bàbá sì ń bẹ láyé dìísìn. Ọlọ́fà ìwọ nìkan lọ ń dé adé, Ìlọrin ò bínú. Ọlọ́fà ní Ìlọrin ò bínú, Ìlọrin ò bínú ni kí n fadé àwọn bàbá mi ilẹ̀ máa wé láwàní. Ṣé ẹ̀mí àmọ̀jẹ ni àbọ̀bá? Ilé ìlọ́wọ́ á mú gbogbo àwọn ọba ilẹ̀ ìgbòmìnà wá bẹ̀rẹ̀ sí ní máa dádé. Bàbá táwọn ìhùn bẹ láyé dòní wá bẹ̀rẹ̀ sí ní dé adé. Identity wa ìní fìlà wa bá a ṣe ń dè, ìní ìlẹ̀kẹ̀ tá à ń lò sọ́wọ́ yìí, ìní ìlẹ̀kẹ̀ tá à ń lò sọ́rùn, làwọn aṣọ wa tá à ń wọ̀ yìí, ìdánimọ̀ ti wá nù. Wọ́n ń bàṣà Yorùbá jẹ́, wọ́n ń bàṣà Yorùbá jẹ́. Ṣé gbogbo tẹ́ ẹ múra ṣé bá ìtànẹ́bì wọlé wọ gbogbo ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá ẹ wá sọ fún mi pásọ tànẹ́bì wọlé wọ. Nítorí lọ́n sọ nínú Àlùkùránì lọ́n sọ aṣọ kalẹ̀ fún wa ká fi bo ìhòòhò. Ṣùgbọ́n ìtọ́jà jù náà lásọ ìbẹ̀rù Ọlọ́run. Àwọn bàbá wa wọ́n dé fìlà báyìí, wọ́n wé láwàní sí i, wọ́n dé fìlà abetí ajá, wọ́n wé láwàní sí i, wọ́n wọ aṣọ ìbílẹ̀, wọ́n ṣiṣẹ́ ọ̀nà wa sí i. Wọ́n gbógun lọ Ìkòyí o, ogun le. Ọlọ́fà ń bẹ l'Íkòyí, ogun Fúlàní ti lé débẹ̀. Òun sì ní ìlàrí kan àṣegbé ìran wọn ń bẹ o, ìran wọn ń bẹ nílùú Ọ̀fà dòní. Ó gbìyànjú púpọ̀ o fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Ọba lọ bá bàbá wọ Ọlọ́fà, ẹ ǹlẹ́ o bàbá wọ Ọlọ́fà, èmi mọ̀ léṣe o tí ikú yóò fi yẹ̀
lórí Ìkòyí. Ọlọ́fà ní mo gbọ́ láyè ọba lọ bó ní Ìkòyí. Bàbá ẹ má bínú o, ọ̀rọ̀ lu yín ni o, ṣe mọ̀ pé àwa wá sàtìpó ń bì ni ọ̀rọ̀ lu yín. Ẹ má sọ pé àyọjú sí ní tí ọkàn wá ọkàn ọ̀ bí ẹ bá fogbó kó wa gbogbo yín náà ni. Ọ̀dà bàbá o, èmi lè ṣe o tí ewu yìí ọ yẹ̀ lórí yín. Ọba Adégún Oníkòyí ní bò ló ṣe ṣe bàbá ẹ fọkànbalẹ̀. Lọ́ba gba agbọ̀n ìlẹ̀kẹ̀ owó lọ́ba gbé fáwọn èèyàn kí wọ́n gbẹ̀yìn wọn lọ gbé bá Emir Abdulsalami nílọrin. Ṣé Fúlàní sì fẹ́ràn owó? Fúlàní fẹ́ràn owó. Gbogbo tẹ́lẹ̀ tẹ́ ń ṣe irọ́ ni tẹ́ máa ń ṣe bí tòótọ́ irọ́ ni wọ́n lu jìbìtì wọ́n jalè ju nǹkan míì lọ. Wọ́n fẹ́ràn owó nǹkan ọ̀ṣọ́ ayé jọ wọ́n lójú ẹ̀mọ́ akíwà lọ́ọ̀ náà ni. Nígbà tó rí owó tó rí ìlẹ̀kẹ̀ tó rí ẹrù ó tún béèrè ṣé lóòótọ́ ló ní Ìkòyí fi rẹ̀ jì mí lóòótọ́ ni. Ọwọ́ aránṣẹ́ lọ sí Ìlọrin ìwọ Ṣọlágbẹrú mọ́ sẹ́rí bọ̀ ńlé o Ìkòyí tí lóun ti ṣe tiwa páwa lòun ó sìn òun ò sin Aláàfin mọ́. Ọ̀ránṣẹ́ lákọ̀ọ́kọ́ Ṣọlágbẹrú ọ̀dáhùn ọ̀ránṣẹ́ lẹ́ẹ̀kejì kẹta nígbọ̀dẹ lẹ́ẹ̀karùn-ún lọ́wọ́ á pàṣẹ pé gbogbo ẹ wá ṣe pé torí èmi Abdulsalami ló ṣe wá ogun o ẹ lọ darapọ̀ máwọn èèyàn ní Ìkòyí ogun ò gbọdọ̀ kó Ìkòyí. Báyìí ni ogun Ìlọrin sì tún lọ darapọ̀ mọ́ Ìkòyí tí wọ́n bá bájà kí wọ́n wá pàpà wá jọ sí igun. Ogun yìí wọ́n fi wá fọ́ ogun Ṣọlágbẹrú àti Kàkànfò tó yè jẹ́ Àkànní Alébíoṣù ó fara gbọgbẹ́ lójú ogun. Ìwá ni Ṣọlágbẹrú fi wá padà sókè ṣúnà rẹ̀ nílọrin. Ìtìjú òjò lọ bá Abdulsalami ó wá jókòó. Abdulsalami wá ní ẹ lọ yí òkè ṣúnà po ẹnìkan kan ò gbọdọ̀ gbóúnjẹ wọlé ẹnìkan kan ò gbọdọ̀ gbóúnjẹ jáde. Báyìí ló ṣe di ogun. Ṣọlágbẹrú wá fi òkà ẹnu pé Ifá Afágbohùn lọ́jọ́ sí Táfọ̀njá pèlékè lèmi náà mọ̀ pèlékè ìbá sì ti mọ̀ kí n ti ran ọ̀rẹ́ mi Àfọ̀njá lọ́wọ́ o. Wọ́n jẹ aláǹgbá wọ́n jẹ tata wọ́n jọ̀pọ̀lọ́ àfihàn tí wọ́n bá rí ni wọn ò jẹ wọ́n jẹ ewé dánwò. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Abdulsalami tó ti ń wòye pé ẹ̀yin kóòtù wá kóra yín jọ ẹ̀ mọ̀ pera yín láàfáà lẹ́yìn àwọn Fúlàní àwọn eléwò lè jáwọ́ oríjọba ṣe wọ́n pa gbogbo àwọn àáfàá tó ń bẹ lókè ṣúnà àfàwọn tó mọ wọn tí ò sí níjọ́ náà lọ ni wọ́n pa gbogbo wọn o wọ́n sì dáná sun òkú wọn àti òkè ṣúnà bíi tàfọ̀njá ẹ máa dé o. Ìgbẹ̀yìn Ṣọlágbẹrú rèé o ìgbẹ̀yìn Ṣọlágbẹrú rèé. A ti rí gbẹ̀yìn Ọ̀pẹ̀lẹ̀ a ti rí gbẹ̀yìn Àfọ̀njá a sì ti rí gbẹ̀yìn Ṣọlágbẹrú. Adégún Oníkòyí ń kọ́ ara wọn ni. Adégún Oníkòyí bá di ọ̀rẹ́ Ìlọrin ló di wípé bẹ́ẹ̀ bá ti ń rí Ìlọrin lẹ́ẹ̀mọ́ rí Adégún Oníkòyí bẹ́ẹ̀ bá ti ń rí Ìlọrin ẹ gbọ́dọ̀ rí Adégún Oníkòyí. Ọmọ Yorùbá à ń sọ ìtàn a sì fi ń rán wa létí àná ká má bàa gbàgbé ìpìlẹ̀ wa ká lè rántí ibi tá a ti ń bọ̀ ká lè rántí ibi tá a dé dúró. Ọ̀tẹ̀ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n ṣe yìí o títí gbogbo wọn fi bàjẹ́ tán láti fi ba ń tọ́ dáa jẹ́ tán. Aare!
Yorùbá jà ogun mùgbámùgbá la pè é tọ́lá ti Fúlàní àti Yorùbá wọn ò palẹ̀ ogun mọ́ ìgbà ni gbogbo wọn mu. Ọmọ kú, ọmọ àrùn, ọmọ òkú, ọmọ àdánù, ikú tí fọmọ tí bàbá dúpẹ́, àrùn tí sọmọ tí àwọn. Lásìkò tá à ń gbìyànjú láti gba ilẹ̀ Yorùbá padà lọ́wọ́ àwọn Fúlàní, gbogbo àwọn ọmọ ogun gbára wọn jọ lásìkò yìí ọ̀rẹ́ Adégbò Oníkòyí, ṣùgbọ́n nígbà tí Tóyèjì Àkànní Alébíoṣù ti kú, ẹ̀dùn ròyìn pé Aláàfin ó fòúnjẹ Kàkàǹfò, Aláàfin ní rárá o, Kàkàǹfò ti Oníkòyí ló jẹ. Eléyìí wá mú kí ìkùnsínú tó wà láàrin Ẹdùn àti ọ̀gá rẹ̀ Adégbò Oníkòyí tó fi jẹ Kàkàǹfò ayédèrú. Ẹ máa wo nǹkan o, wọ́n wá ń palẹ̀ ẹ mọ́ páwọn lọ báwọn Fúlàní Ìlọrin jà láti gba Ìlọrin kúrò lọ́wọ́ wọn. Ṣùgbọ́n àánú ṣe ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alábọ̀dé ọmọ Yorùbá nínú wọn ni Akẹyọ Àtìbá wà, Ọ̀já ń bẹ pẹ̀lú rẹ̀ tó wà ní àgọ́ Ọ̀já, òun gangan lọ̀já. Àwọn Adégún, àwọn Ọ̀pẹ̀lẹ̀ wọ́n pọ̀ báwọn tó ṣe wípé ti Fúlàní ni wọ́n ń ṣe. Nígbà tí ọ̀rọ̀ ogun yìí ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ gbà yí pé àwọn ṣe ti Ọ̀yọ́. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ, ẹ lọ wo ìtàn lẹ́yìn ikú Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá, mo ti sọ mo wú tegbòtegbò. Wọ́n sígun, Adégún lòun lógun Ẹdùn tán lọ, ó sì ti lọ bá àwọn Fúlàní pé ẹ wá tógun bá fẹ́ ṣẹ́ ibi tí Oníkòyí bá wà ní ẹ dojúkọ, ń fẹ̀yìn lẹ̀ tó rẹ́ èmi ogun mi ó wà lẹ́gbẹ̀ẹ́ ogun rẹ̀, ń kọ́ ọmọ ogun mi kúrò ń bẹ̀. Báyìí ni Ẹdùn ṣe tan Adégún Oníkòyí lógun o, àwọn ìmùlẹ̀ Fúlàní ọjọ́sí tó ṣe wípé ogun rọpa. Oníkòyí jàjàjàjà bí ẹ̀ṣọ́ Ìkòyí, àmọ́ bógun lọ, Fúlàní pa wọ́n tó gé orí rẹ̀ bẹ́ẹ̀ ṣe gé orí Ìṣọ̀lágbẹ̀rú, bẹ́ẹ̀ ṣe górí Àfọ̀njá. Níjọ́ tí ẹ gé orí Adégún Oníkòyí, ẹ̀rí ni Ẹdùn bú sí ẹ wo orí rẹ̀ lórí òpó. Wọ́n pa Adégún Oníkòyí o. Wọ́n lé àwọn ogun Yorùbá àléwọ omi, ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ló bómi lọ. Nínú àwọn tó bó omi lọ iná ẹ̀ ní Ọ̀já tó ń ṣe ọ̀rẹ́ Àtìbà tó tẹbi tá ń pè ní Ọ̀yọ́ tòní, tí ń jẹ́ Àgọ́ ká tó wá sọ di Àgọ́ di Ọ̀yọ́. Omi ló bá lọ o. Tẹ́nìkan bá ń sọ fún yín pé baba ńlá àwọn kan wọlẹ̀, àlọ́ abẹ́lé nu èyí wọlẹ̀, èèyàn máa ń kú, wọ́n máa ń síyàn ní èyí wọlẹ̀. Ọ̀já lọ o, ó kú o, ó bómi lọ. Gbogbo àwọn wọ̀nyí ọ̀rẹ́ Ìlọrin náà ni wọ́n tẹ́lẹ̀. Wọ́n pàdégún Oníkòyí, ọbọ̀gùn lọ. Ni mo fi ń kìlọ̀ fún wọn ọmọ Yorùbá, bọ́ọ̀ bá mọ̀ pé kádìtẹ̀lẹ̀ Yorùbá ọ̀dà, ó yẹ kí ti Ọ̀pẹ̀lẹ̀ kọ́kọ́ ọlọ́gbọ́n. Ó yẹ kó o mọ̀ pé Fúlàní ló gé orí Àfọ̀njá. Ó yẹ kó o mọ̀ pé Fúlàní ló gé orí Ìṣọ̀lágbẹ̀rú. Ó yẹ kó o mọ̀ pé Fúlàní ló gé orí Oníkòyí. Níjọ́ tí wọ́n sì gé orí Adégún Oníkòyí, Ẹdùn ń yọ̀. Ǹjẹ́ Fúlàní náà ló gé orí Ẹdùn bí?
gbogbo àwọn ọ̀dàlẹ̀ wọ́n bálẹ̀ lọ àwọn ọ̀dàlẹ̀ wọ́n bálẹ̀ lọ ìlà fi ń kìlọ̀ fáwọn ọmọ Yorùbá ojú mi rí tó níbi ìtàn etí mi sì gbọ́ nǹkan níbi ìtàn ẹ wo gbogbo wọn o lásìkò tá à ń sọ yìí ṣé ẹ gbàgbé pé Basọ̀run ọ̀nbẹ lọ́yọ̀ọ́ òun náà ti Àṣàmú ti wá Basọ̀run Àṣàmú náà ti wá dirú gáà òun láfọbàjẹ òun láfọbàpa. ìfẹ́ ká máa dé ká sì máa kọ́gbọ́n ká máa kẹ́kọ̀ọ́ ẹ̀rí pé tá a bá ti ń sọ ìtàn ní tààràtàrà láàrin wákàtí kan ni a fojú òpó lẹ̀ tá a bá wa dá sí i àmọ́ ká tó fi ojú òpó lẹ̀ òǹkẹ̀rọ tẹ́tọ̀ wá sí náà ní 08023687432 iná ní òǹkẹ̀rọ tẹ́ fi pè wá tẹ́ fi dá sí ètò ẹ sì lè pè sórí WhatsApp +2348023687432 iná ní ẹ jẹ́ kí n kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ mọ́ eléyìí ntẹ́ fi bá wa dá sí ètò náà nìyẹn ẹ lè pè direct ẹ sì lè pè sórí WhatsApp lórí +23480236874 tàbí 08023687432 ẹ lè pè direct ẹ sì lè pè sórí WhatsApp ká tó gba ìpè adúpẹ́ lọ́wọ́ gba àwọn èèyàn tá à ń bá wa dá sí ọ̀rọ̀ stúdíò àti irinṣẹ́ wa mo sọ ti ìyá wa kan tí wọ́n ń gbé owó kàbìtìkàbìtì kalẹ̀ èèyàn wà lọ́tọ̀ fún ti ìtàn ogun Kírìjí mo sọ ní ọ̀sán adúpẹ́ fáwọn tá à ń bá wa dá sí ti stúdíò wa ẹ rí i pé àìsábà ṣe nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè wá lọ́tún lọ́sí àwọn tá a bá fẹ́ dá sí Access Bank là ń lò òǹkà ilé ìfowópamọ́ yẹn náà Laji Abbas lábàá lórí Access Bank account number ní 0041874579 lẹ́ẹ̀kan sí 0041874579 pẹ̀lú ògo Ọlọ́run ọ̀sẹ̀ ní kọ̀ǹpútà bọ̀ọ̀dù wa àti ọ̀dà ẹ̀yìn adúpẹ́ gan lọ́wọ́ ọgbà wa tá a bá wa dá sí i àti ọ̀dà kọ̀ǹpútà bọ̀ọ̀dù wa tó bá dé nìsín gbogbo tá à ń sọ yìí a máa fi gbogbo ẹ̀ hàn wá ìlú kọ̀ọ̀kan map everything láàmú rí káwa náà sì lè máa darapọ̀ mọ́ wa pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run lẹ́yìn èèyàn àtàgbórí opay náà sì ni a lè lo opay fóònù nọ́mbà wa náà ní opay àti palmpay account ẹ kàn yọ zero wájú ẹ̀ kúrò ní 8023687432 ìní ìtàn ọ̀dàlẹ̀ ọmọ ìgbẹ̀yìn àwọn ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá apá kejì nu òkèrò tẹ́ fi pè wá náà ní +234+2348023687432 iná ni wọ́n bá wa kọ síbẹ̀ yẹn ni wọ́n bá wa kọ síbẹ̀ yẹn ní àwọn tá a bá fẹ́ dá sí ètò pápápá àrípélẹ̀ ti sú kò yẹ ká sí. ó ti wọ kinní mọ́ wa lọ́wọ́ ó ti wọ kinní mọ́ wa lọ́wọ́ tá a bá fẹ́ dá sí ètò pápápá a lè pè sórí WhatsApp a sì lè pè direct kò sí ní tá a lè pè sí nínú méjèèjì kò sí ní tá a lè pè sí nínú méjèèjì a lè pè sórí WhatsApp wa a sì lè pè sí orí òǹkà ọ̀dà pé sójú òpó ìdá tí lọ́wọ́ mílẹ̀ tí ò ṣe ẹnìkan ti wà lójú òpó. Hello sir. ẹ kú alẹ́ o. ẹ káyọ̀ sir. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. orúkọ mi ni Fáyọ̀mí Ìfìjọ́lá sir. láti ibo lẹ ti ń pè o. láti Ọ̀yọ́. Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀mọdé ọmọ àti bàbá wa dá ṣètò. mo ní ṣe rí fídíò tí Laji Lágbàjì ṣe rí fídíò tó ṣe lọ́sàn-án tó fẹ́ tó fi tó létí yẹn tó ní Ọ̀yọ́ tó ní Ìlọrin gbé 20% Yorùbá ló wà ń bẹ. ó fi fún mo rò pọ́rọ̀ tí kinní sọ ọ̀rọ̀ tí Sheikh Akéwùgbà Gold sọ lánàá yìí pé 90% Yorùbá ní ń bẹ nílọrin mo rò pé lọ́ fèsì sí irọ́ tó máa panu irọ́ tí máa panu tàbá sì wí nìsín pé kọ́ ka gbogbo agboolé tí ń bẹ nílọrin ó ní 20% Yorùbá ní ń bẹ nílọrin ìbáwọn ọmọ Ìlọrin náà ń gbọ́ báwọn ọmọ Ìlọrin ń gbọ́
á wò ó Nǹkan tó yà mí lẹ́nu ni mo tá a bá wò á fèsì lé lórí gẹ̀sẹ́ẹ̀tì ń bẹ wọ́n lọ wo gẹ̀sẹ́ẹ̀tì tí mo gbé jáde kó wo population tí ń bẹ ń bẹ. mo ti fi gẹ̀sẹ́ẹ̀tì síta ṣùgbọ́n ẹ fi wọ́n lẹ̀ jẹ́ wọ́n máa parọ́ wọn àní tí wọ́n bá tó bẹ̀ wọ́n wá kó kìnìún tán oníbodè ilẹ̀ Yorùbá ni wọ́n wá kò mí lójú àwa mọ tí wọ́n fẹ́ ṣe àsìmètè wọn làwa náà ò sì fi ní sinmi wọ́n máa bá abẹ́rẹ́ ẹ mọ̀ pé máa fà ní kíní kan tẹ́ mú èmi lẹ̀ mú sí lórí. ẹ wá dáwọn lé. ẹ ṣe gan ni. ìwọ pa ọlọ́mọdé sọ èmi ti sọ fún yín ọdún kejì ààbọ̀ létí mo ti challenge yín mo tún mọ̀ létí yín àní ẹ jáde ẹ wá kojú mi lórí ìtàn lọ́rin wọn ò jáde wọ́n kàn máa wí dandan wọ́n ó jókòó kánú yàrá wọ́n máa wí dandan tẹ́ ẹ bá mọ̀ pé ní púrúfù ẹ jáde ẹ máa bọ̀ ẹ wá púrúfù ẹ̀ fún mi pé tó lóòótọ́ ni o Ìlọrin o kì í ṣe ilẹ̀ Yorùbá o lóòótọ́ iye kinní kan báyìí ní bẹ ní kinní o èèyàn tẹlifíṣàn ti wà lójú òpó ẹ ti wọlé o hello gbogbo àgbáyé ló ń gbọ́ yín o ẹ gbóhùn sókè à ń gbọ́ yín o àwa ń gbọ́ yín o bẹ́yìn ọba gbọ́ ẹja gbé pè mí gbà náà ẹ ti wọlé o kí ni oxta ọ̀dà yìí wọn ò deliver lónìí ó dẹ̀ ti dé ìní apá bluetooth la fi connect àpò òun ni yóò sọ̀rọ̀ jáde jù báyìí lọ. lómi ti wà lójú òpó ẹ kú alẹ́ o. ẹ kálẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá o. orúkọ mi ni Táíwò Adébìrán láti ìlú Ìlaro Yewa. Ìlaro ní Yewa. bẹ́ẹ̀ni ẹ̀yin náà ni Ẹ̀gbádò àwa ni Ẹ̀gbádò àwa ni. ìsinlẹ̀ ẹ̀sẹ̀ ń pera yín ní Yewa Ẹ̀gbádò lẹ̀gbádò ń jẹ́ láti ilẹ̀ a máa bínú. àti gẹ̀ẹ́sẹ̀tì àti wà Yewa báyìí. àti gbà à ń gbọ́. àti wà Yewa. ẹ̀kúlé tán ìtàn ọ̀yá mò ń gbọ́ yín. àti ẹ̀kúṣẹ́ takuntakun ọ̀. iṣẹ́ ni. Ọlọ́run á máa wà pẹ̀lú yín. àṣẹ o. gbogbo akitiyan yín lórí ilẹ̀ Yorùbá pé kí ilẹ̀ Yorùbá má parun kí wọ́n má jẹ́ wá máyé lágbára Ọlọ́run kò ní já sásán o. àṣẹ o. à ń gbádùn yín ní àdúgbò wa ní Yewa mi báyìí à ń gbádùn yín gidigidi. kì í torí bí bá yín ń wò báwọn èèyàn bá lọ wò pé bóyá gbogbo àwọn ọmọ Yorùbá ò bá ètò yìí lọ bẹ́ẹ̀ ni wọ́n bá ń sọ irọ́ ni o. gbogbo Yorùbá délé ànàgò nílẹ̀ Kútọ́nù gbogbo bẹ̀ náà ti ń pètò yìí. bí mo mọ gbogbo ibi táwọn èèyàn ti ń pè tán ṣe àtìlẹ́yìn à ń rí bẹ́ẹ̀ ni àrọ́wọ́ gbogbo yìí. nílẹ̀ ilẹ̀ olómìnira bẹ̀ ni àwọn ọmọ ìyá wa nílẹ̀ Kétu àwọn ànàgò tó fi wọ bọ̀ ikàn tó wọ àbọ̀mẹ̀kàlá fi tí tó fi wọ àjàṣẹ ọdọ́gbọ̀bí gbogbo bẹ̀ ni wọ́n ti ń pètò. agbá Ọlọ́run á máa fún yín ṣe o. ẹ ṣé gan ni. Ọlọ́run á máa fún yín ṣe o. agbá Ọlọ́run ilẹ̀ Yorùbá kò ní parẹ́ o. àṣẹ o. kò ní parẹ́ gbogbo àwọn ọ̀dàlẹ̀ tó bá dúró wọ́n gbélẹ̀ Yorùbá nígbà táwọn ará Kútọ́nù àwọn ará Bẹ̀nẹ̀ tó ń dúró pé àṣà Yorùbá ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ parẹ́ kò gbọdọ̀ jẹ̀tẹ̀ mọ́lẹ̀ tó wá dúró nílẹ̀ Yorùbá nínú Nàìjíríà tó bá ní Yorùbá fẹ́ parẹ́ onítọ̀hún àwọn alálẹ̀ wọn bá wa pa ojú àwọn èèyàn bẹ̀rẹ̀ agbá Ọlọ́run ẹ kú iṣẹ́ takuntakun ẹ máa tẹ̀síwájú o. ẹ ṣé pọ̀ ọ̀tá ń gbìyànjú ni wọ́n ń ṣe lásán nìyẹn ògo Yorùbá ò ní wọ́ọ̀kùn ẹlòmíì ti wà lójú òpó ẹ kú alẹ́ o. ẹ ti wọlé o. hello ẹ ti wọlé o. àwọn kan ń pè wá sórí WhatsApp náà àwọn local call ò jẹ́ kí káwọn tó ń pè sórí WhatsApp ẹ já máa lo WhatsApp àbí WhatsApp yẹn máa ń clear dáadáa ẹ máa lo WhatsApp ó máa ń clear dáadáa ju ìta àfigbọ́ wa dáadáa yìí ó máa clear dáadáa. hello. ìpè ń já ìpè o ẹ má bínú ìpè ń já pè ní kì í sí látọ̀dọ̀ wa ń bì bá a ṣe ń gbé ìpè ní ìpè ń já pè ẹ̀hún tó èrò ti pọ̀ lójú òpó. hello. ẹ kálẹ́ o. ẹ kú alẹ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o.
Oyè yìí ló ń pè láti Èkó. bá wa Àgbàdo gbóhùn ètò sókè yìí gan Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o. àṣẹ o. Àdúpẹ́ o. Ọmọ Kwara lèmi. Gbogbo bá ṣe máa ń sọ àwọn gbogbo ìtàn yìí ó jẹ́ kó yé mi dáradára. Mo gbàdúrà fún yín pé Ọlọ́run máa túbọ̀ ràn yín lọ́wọ́. àṣẹ o. Ẹ ṣé gan. ẹ ṣé pọ̀ ẹlòmíì ti wà lójú òpó ẹ ti wọlé o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. ẹ ti wọlé o ẹ ti wọlé o. Ẹ kálẹ́ o láti ìdí tí ó ta àkàrà ilé wọn ibi ọ̀fà. ojú òpó òun ò tọ́ kò ṣe ojú òpó òun ò ṣe àmọ́ tó mú nẹ́tíwọ̀kì wa lálẹ́ yìí gan kò jẹ́ káwọn tó ń pè sórí ẹnìkan ti wà lórí WhatsApp kò jẹ́ kó kọ̀nẹ́ẹ̀tì dáadáa. òkèrè tá a fi pè á náà ní 08023687432 lẹ́ẹ̀fi pè ẹ jẹ́ ká gbélé. hello Ẹ kálẹ́ sà. ẹ kú alẹ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Yà múmi ló kọ́ mi kó mo fi pè o. ẹ bá wa dá sétò. Ṣé mo wà sí wà lórí ètò àbí? Nǹkan mo ń wò lórí Facebook ló ti pé mo. bẹ́ẹ̀ni Lórí ọ̀rọ̀ tí lórí ọ̀rọ̀ tí àáfàá kí ó gba gold sọ tẹ́ ẹ sọ yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ lórí bí mo dá mo sì lè sọ̀rọ̀ lórí. pápápá. Ok, because mo wo kíní yẹn láì mọ yẹn sọ̀rọ̀ yẹn but nǹkan tí màá yẹn mì ni pé àwọn náà fẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ tán níbẹ̀ yẹn ni ẹ bá rí lọ́rọ̀ wọn gan mo rí pé àwọn náà ń fi ẹmọ wọn sọ̀rọ̀ láàárín àwọn èèyàn wọn lẹ́fẹ̀ẹ́ tí gbogbo ẹnu sọ̀rọ̀ tán wọ́n dẹ̀ bá bí òwe pé táwọn Yorùbá Ìlọrin kò bá fàyè lẹ̀ kò yí sí fáwọn Yorùbá àta ẹmọ wọn náà ń sọ̀rọ̀ bí àpá wọn sọ pé Ìlọrin jẹ́ ilẹ̀ Haúsá gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe gbọ́rọ̀ ẹ̀kọ́ tíra Sheikh Adam tí wọ́n kóòtù pé ilẹ̀ Yorùbá ni ìtàn fẹsọ̀ pé téèyàn bá ti jagun gbalẹ̀ téèyàn bá ti jagun gbalẹ̀ ogun wo ni wọ́n jà ogun wo ni Fúlàní jà gbalẹ̀ nílọrin àbí jìbìtì tí wọ́n wá lù. bí Yorùbá wọn rí fáàsì ọ̀rọ̀ Fúlàní lọ́rọ̀ yẹn gbọ́dọ̀ bí misunderstanding láàrin yẹn ẹ bá bí Yorùbá tó ń sọ ni pé àwọn Fúlàní àwọn rí fáàsì pé Ààrẹ Ọ̀nà Kakanfò gẹ́gẹ́ bí ẹgbẹ́ sọ fún wa pé ló wà ló tẹ̀lé Ìlọrin tó. èmi ò sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ló tẹ̀lé Ìlọrin dúró Ládẹrin mo ló tẹ̀lé Ìlọrin dúró. bàbá Àfọ̀njá ní baálẹ̀ Ìlọrin kẹrin Abdulsalami ní baálẹ̀ Ìlọrin karùn-ún. bẹ́ẹ̀ni ẹ sọ pé Fúlàní wọn gba àwọn Fúlàní lálejò ni Fúlàní ò jagun gbalẹ̀ lọrin wọn gbà wọn lálejò ni gbogbo la lè mọ yẹn. níbo Fúlàní ti kógun wá tẹ́ fi wọ̀ lọ́rin ogun abẹ́lé tí wọ́n jọjà láàrin ara wọn insider jọ ni wọ́n ṣé Fúlàní ń kógun ń bọ̀ láti ìta lọ́wọ́ wájà so gbogbo wá rí gbogbo àwọn ìlú gbà lókè tó gbé lọ́rin ló ti bẹ̀rẹ̀ sí ní gbàlú ẹ ṣé gan ni ẹlòmíì ti wà lójú kọjá mọ́ sí pápápá torí ọjọ́ ń lọ ẹ kú alẹ́ o. hello. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. láti ìṣó Zamfara tí ètò olúmọ Abdulfatah. ẹ bá wa dá sí ètò. sọ ṣe rí àwọn gàǹdà nínú rẹ tó ti pọ̀ ńlẹ̀ Yorùbá ọlọ́ọ̀jẹ kí a rí yín báyìí ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ mọ̀ fi àwọn àlàyé kọ̀ọ̀kan tẹ́ mọ̀ fi bí àwọn èèyàn wa torí pé ibi tí ọ̀rọ̀ Ìlọrin ń lọ báyìí ẹ̀sìn wà àṣà wà tẹ́ bá délé Haúsá lónìí tèmi wà ń Zamfara tí mo jọ mọ̀ fà ẹ lè rí kọ́ṣọ̀ Haúsá kankan tó ẹ̀ sì sì mọ́ gbogbo ẹ pátápátá náà ti pa àbáwọn Fúlàní ti pa wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́ dànù. wọ́n ti pa gbogbo ẹ pátápátá ilẹ̀ Haúsá tá a sì wá ń bì population Zamfara tèmi wà ń wù só ń bì Haúsá ló ní 90%. Fúlàní tó wà ń Zamfara ọ̀pọ̀ tó nǹkan àmọ́ kinní kan wà nínú wọn tó jẹ́ pé kò sí bẹ́ẹ̀ sí ra Haúsá tí ò ní bá Fúlàní tán. so ara àwọn ìṣòro náà láti wá nílẹ̀ Yorùbá báyìí lẹ́nu ìṣẹ̀ tọ́ra àwọn kò jáde. ìbáwọn ọba yín náà ti ń fẹ́ Fúlàní. àwọn ọba ṣe rí àwọn nǹkan tó jẹ́ pa nílò nílẹ̀ Yorùbá ni pé àkọ́kọ́ náà tẹnu wá bá ṣọ̀kan ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá àwọn nǹkan tó wá jẹ́ tí àwọn ọba wa ń ṣe tí kò yẹ kan mọ̀ ṣe láàmùgbìyànjú àti mọ̀ ṣàlàyé fún wọn pé ẹ̀sìn wà àṣà wà. bẹ́ẹ̀ni.
ní Saudi sì ní tó jẹ́ pé àwọn náà mùsùlùmí wá tá a tẹ̀lé àwọn náà lásà àti tiwọn wọn ò fi torí ti tiwọn kan fi bẹ̀sìn jẹ́. bẹ́ẹ̀ni. so èèyàn wá lè mọ wẹ́sìn kó mọ mátà kó mọ dàrú mọ́ra wọn lójú tó sì yá wọn ọ̀pọ̀lọpọ̀ so àwọn tí ò bá wá yé inú àwọn ọba wa láàdè kó mọ yé ọlọ́ọ̀ni balẹ̀ Yorùbá jẹ́ o. ẹ ṣé gan ni o bó ṣe dénú ẹ̀sìn wà o àṣà wà mo dúpẹ́ account number yẹn náà ni wọ́n ń bá wa post síbẹ̀ yẹn Access Bank yẹn Access Bank náà ni 0041874579 Laji Abbas náà lẹ́ẹ̀bà lórí ẹ̀ mo dúpẹ́ ìyá mi tiẹ̀ wà ní online Alájà Halima ẹ̀kọ́ àbọ̀ wọ́n wà pẹ̀lú wa ní lórí ètò kẹrọ tẹ́ fi pè tẹ́ fi dá sí ètò náà ni à ń pè fún wa yẹn kẹrọ tẹ́ fi pè tẹ́ fi dá sí ètò iná ní +23480236874 iná láàfin bá wa dá sí ètò wọ́n dà pé ojú òpó ń ṣe bí ẹni pé ó lẹ̀ lálẹ́ yìí ni ojú òpó ń ṣe bí ẹni tó lẹ̀ lálẹ́ yìí àmọ́ nípa ti rò pé mo tán kò sí rúta àtòkè yẹn títàn lẹ̀ yẹn náà tó kàn òǹkẹ̀rọ tẹ́ fi pè tẹ́ fi dá sí ètò náà ni a ti pè fún wa yẹn 080 ẹjá pè direct ńgbà náà ó dà pé ju àwọn tó ń pè sórí WhatsApp ló ń fà á tí wọn ò fi lè rí ìpè wọlé. Hello. ẹ kú alẹ́ o. Hello. Hello, ẹ kú alẹ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Ẹ káalẹ́ o. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Sórí ètò lẹ́wà. A wà lórí ètò. Orúkọ mi ni Ibrahim Àtàdá. À ń gbọ́ yín o. Mo fẹ́ dá sọ̀rọ̀ àwọn èèyàn ni o. Òkèrò tẹ́ fi pè ní 08023687432. Ẹni tó pè kìí ṣe Yorùbá ẹni tó pè ṣe Yorùbá torí Truecaller gbé ọkọ̀ wá Bàtúrè ní Truecaller gbé wá ń bì Bàtúrè ní Truecaller gbé wá ẹ ti gbọ́ ìṣọwọ́sọ̀rọ̀ ọmọ sí Laji Abbas ẹ ti gbọ́ ìṣọwọ́sọ̀rọ̀ sórí ètò mọ́ àmọ́ fẹ́ dá sọ̀rọ̀ kan ni tó bá ti pé Yorùbá ní nígbà náà ẹ mẹ́sẹ̀jì mi ká Yorùbá ẹ má bínú àmọ́ pé Yorùbá ni ṣùgbọ́n tí Truecaller gbé àfà Bàtúrè ló gbé wá fún wa ń bì èmi ò wá mọ̀gbà tí Yorùbá di Bàtúrè o. ọlọ́gbọ́n méjì bá ń tayò ọlọ́gbọ́n lọ yọ ọ̀mọ̀ràn ní kí mo kì í ó ní kí ló kì í wọn náà ní kí lọ yọ. Ààrẹ Laji Abbas lórúkọ tèmi o bòrìnbòrìn dáná tàsí jù dáná tàsí gbó èmi á máa wí pé ìtàn wúwo ju irin lọ 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 lójú àwọn ìka èèyàn bíi pé kí ìtàn wa àṣà wa kó parẹ́ lójú ayé wa ni ṣùgbọ́n Ọlọ́run ò ní gbà fún wọn láéláé. Ìtàn Yorùbá ó dọwọ́ èmi àti ẹ ó dọwọ́ ẹ̀yin á pàdé ní apá kẹta ní alẹ́ ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run á pàdé lápá kẹta bá a ṣe ń sọ morúkọ lọ́wọ́ àwa tá à ń dá sí i tá à ń jẹ́ kí ìtàn Yorùbá kó máa rú gọ́gọ́ ó sì máa lọ sókè. Ojúṣe gbogbo ọmọ Yorùbá ni ìní láti dáàbò bo ìtàn Yorùbá. Mo dúpẹ́ gidi gan ni fún àtìlẹyìn tí ẹ̀ ń ṣe fún wa lóòrèkóòrè tó títí ìgbà tá a tó pàdé èmi á máa wí pé ejò kò ní rọ́ọ̀lù wèrè pé láyè kó dúró ire o. Kíní mi ò kọ̀nẹ́ẹ̀tì jáde o ní lè gbọ́ ẹja bá wa kọ̀nẹ́ẹ̀tì ká bàa lè gbọ́ wa dáadáa ká lè gbọ́ wa dáadáa mò ń bọ̀. Ya kọ̀nẹ́ẹ̀tì ká bàa lè gbọ́ wa dáadáa. Láti kó bàa lè jáde sí orí ètò dáadáa wọ́n ẹsẹ̀ kọ̀nẹ́ẹ̀tì báyìí. Ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn fàyè asọ̀tàn gbòye o iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́
sí ẹ. Ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè. Laji Abbas ìwọ ń pápá ìwọ nà. Àsọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́. Odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan. Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́. Odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan. Ọlọ́run ọba ló rán ẹ.